Orúkọ mi Oba Buhari Alabi Ilo, Ariwajoye 2, Soludero 1, Onigboko of Igboko-Nla. Èní mo pé oṣù mẹ́ta ní orí àpèrè bàbá mi. Mo dúpẹ́ fún Ọlọ́run tó mú mi rí ọjọ́ ìní. Mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn èèyàn tó wá sí bíbá ilé. Dúpẹ́ lọ́wọ́ ọkùnrin, lọ́wọ́ obìnrin, ọmọdé àti àgbà pé oṣù mẹ́ta ní orí àpèrè bàbá mi. Mo wá ń bẹ Ọlọ́run kí wá pẹ́ lórí àpèrè báyìí lọ, kí n ṣàyẹ̀mọ́yé ọdún lórí ẹ̀ báyìí. Kéku kébi eku, kẹyẹ kébi ẹkù. Ìlú Igboko-Nla ó gbèrú owó, ó gbèrú ọmọ. Gbogbo iléeṣẹ́ tó ti kó nínú ìlú yìí kan bẹ̀ sí máa jí báyìí. Kí ìlú yìí kó túbà kó tún ṣe. Lásìkò tèmi ọba Soludero, kí ìlú yìí dẹ̀rọ̀ báyìí o. Ó rí bẹ́ẹ̀ kó ṣe bẹ́ẹ̀ o. Dúpẹ́ lọ́wọ́ ọlọ́jà ẹkùn ọba Akíndé, ọlọ́jà ẹkùn tilẹ̀ Igbesa. Mo dúpẹ́ lọ́wọ́ bàbá fún àdúrótì mi. Màá tún fi àsìkò yìí dúpẹ́ lọ́wọ́ bàbá wa ọba Olú Ìlàró. Mo dúpẹ́ lọ́wọ́ wọn. Mo dúpẹ́ lọ́wọ́ àwọn olórí. Mo dúpẹ́ lọ́wọ́ lọ́pọ̀lọpọ̀ pé wọ́n ṣeun gan-an. Lórí báyìí kò ní wọ́n lé ẹnìkankan wa. Orúkọ mi Oba Buhari Alabi Ilo, Ariwajoye 2, Soludero 1, Onigboko of Igboko-Nla. Orúkọ mi ni olórí Latifat Títílọpẹ́ Ìlọ. Inú mi dùn fún ìṣe oṣù mẹ́ta tí ọba wa Sunday Buhari Ilo, Ariwajoye 2, Soludero 1. Mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹbí, ará, ojúlùmọ̀ tí wọ́n bá wa péjọ kí àṣeyẹ tá à ń ṣe ní èní. Ilé wọn, ọ̀nà wọn tí wọ́n filẹ̀ kó má dàrú. Bọ́ ṣe fi ilé wọn lẹ̀ tọ́ wá gbọ́ tiwa. Ìrìn ayọ̀ bẹ́ẹ̀ náà kò ní wọ́n nílé tiwọn. Bọ́ ṣe wá jáde nílé pẹ̀lú bísímìláì kí wọ́n padà wọlé pẹ̀lú alihamdulilayi. Ọlọ́run kó wá bá mi fún Kabiyesi ní ẹ̀mí gígùn àti àlàáfíà tí a fi lo àpèrè bàbá yìí. Ọlọ́run má ṣe lẹ́lẹ́mìí kúkúrú, kó bá mi fún lẹ́mìí gígùn àlàáfíà nígbà tí a fi lò ó fi wá kárí gbogbo àwọn ẹni tí wọ́n ti lẹ́yìn. Kí kò jìjì kó má pa àwọn àwa tá a péjú ṣe 3 months yìí. Ká ṣe 60, ká ṣe 70, ká ṣe 80, ká ṣe 100 nínú ọlá láńlá. Ọlọ́run wá wọlá ànábì Muhammad, ó wọlá ìjọpọ̀ ẹ̀, wọlá àlùkùránì, wọlá wákàtí táwa, wọlá gbà gbogbo. Kí Ọlọ́run ọba kó bá mi mú lọ ilé àṣẹ, kó ṣe bẹ́ẹ̀ kó ṣe bẹ́ẹ̀. Dùn gan-an lágbó Ọlọ́run. Àwa tá a ṣe oṣù mẹ́ta yìí láti máa ṣe ọdún. Kó òjijì ò nípa kò dẹ̀ nípa Kábíyèsí náà. Wọ́n máa jẹ ọmọ wa ní jẹ́nu sàré lágbóró Ọlọ́run. Wọ́n máa pẹ́ lórí àpèrè bàbá wọn. Gbogbo àwọn tó bá wá síbí ìbàyìn pátá kó òjijì kó bá tọ́ sí wọn. Àwa tá a jọ ṣe ọdún mẹ́ta yìí ká tún jọ ṣe ọdún mi lágbóró Ọlọ́run. Ká má ra bùrù. Àwọn olórí méjì kí kò òjijì má pa wá o. Ká má bó oṣù mẹ́ta yìí lọ. Lọ́lá Ọlọ́run, lọ́lá ànábì Muhammad, lọ́lá àlíwàsálà. Ẹ ṣe gan-an. Ẹ ṣe gbogbo ẹ̀yin tó bá wá sóde ṣe. Orúkọ mi ni Ọba Dr. Adéwùnmí Adéníjì Odútàlà, Dénjì Àpáta Àkọ́kọ́, oníbùdó ti ìlú Ayétòrò Òbùdó, ìjọba ìbílẹ̀ Adó Ọ̀tà local government. Àwa ṣe ayẹyẹ oṣù kẹta ìgbádé Kábíyèsí Onígboko-Nla ní Igbesa. Mo kí Kábíyèsí kú oríire. Wọ́n á ṣe ọ̀pọ̀lọpọ̀ ọdún lórí àpèrè bàbá ńlá wọn. Inú wọn á dùn, ayọ̀ wọn á kún kalẹ̀. Àdúrà mi sọ́lọ́run ni pé Kábíyèsí wa yìí á pẹ́ láṣẹ, á jèrè àṣẹ. Àtijọ́ fọmọdé joyè, àjọ fàgbà lò ó ní, àjọ fi ewu orí àfi lò ó ní lágbára Ọlọ́run. Lásìkò tí Kábíyèsí wa gbadé nílùú Igboko-Nla, ìgbàlẹ̀ arójú, àwọlé a máa tòrò, gbàdáwọlé Kábíyèsí ayọrí sí rere. Bó báláboyún bá ti ń fi orúnkún ọ̀tún kúnlẹ̀, a máa fi tòsì dìde nílùú yìí. A ní rí nǹkan gbé sọnù bí ó ṣe bí ọmọ nílùú Igboko-Nla, lágbára Ọlọ́run. Gbogbo oore ńláńlá a máa wọ̀lú Igboko-Nla lásìkò àṣeyí ṣàmọ́dún Kábíyèsí aláìlúwà. Thank you. Orúkọ tèmi ni Ọba Jimoh Adélé Fágbóhùn Ikú Gbàmọ́lá Adéládùn wà Olú ti ìlú Kọ̀gùn Arárọ̀mí Kingdom Ìgbésà. A dúpẹ́ fún Ọlọ́run ọba tó fún wa ní ọjọ́ tènírí. Ọba tó ní kí a gbèrò nǹkan ká máa rí ṣe. Ọba náà là ń dúpẹ́ fún lórí ọba wa Ọba Sunday Buhari Ilo ti Igboko-Nla ti Ìgbésà. Òun náà ni à ń ṣe ayẹyẹ lénìí, ayẹyẹ oṣù mẹ́ta tí ó gbadé. Àwa ń bẹ Ọlọ́run ọba tó láyé tó lọ́run kí ọba náà pẹ́ kó gbó kó tọ́ lórí àpèrè bàbá ẹ̀. Pípẹ́ báyìí lówó ń ṣe nílé arọ́. Ikú alágbẹ̀dẹ là ń gbọ́, a kì í gbọ́ ikú owú. Kẹ̀mí ẹ̀ kó gùn, gbogbo kó tọ́ kó má ṣìṣe. Òun tí yóò ṣe oṣù mẹ́ta lénìí, Ọlọ́run alágbára Elédùmarè. Ọlọ́run ló máa ṣe ọdún kan, ló máa ṣe 20 ọdún, ló máa ṣe 30 ọdún, ló máa ṣe 40 ọdún, á ṣe 50 ọdún títí dé 100 ọdún. Bẹ́ẹ̀ náà ló máa rí lágbára Elédùmarè. Mo wá ń fi àsìkò yìí kí Kábíyèsí wa ọlọ́jà ẹkùn tilẹ̀ Ìgbésà kádé pẹ́ lórí, nígbà tá pẹ́ lẹ́sẹ̀, kí ẹṣin ọba tiẹ̀ náà kó jókòó pẹ́. Òun náà ni àwa yá jẹ́ ọba Ìgbésà báyìí tá à ń tẹ̀lé lẹ́yìn kó kó wa jẹ̀pẹ́, kó má ṣubú níwájú wa, káwa náà má jábọ́ lẹ́yìn ẹ̀. Kó rí bẹ́ẹ̀ kó ṣe bẹ́ẹ̀ fún gbogbo àwọn ọba tó kù náà. Gbogbo bí mo ṣe ń sọ yìí náà bẹ́ẹ̀ ni kó rí, k'Elédùmarè kó bá a fà. Orúkọ mi ni
ní His Royal Majesty Samuel Olúṣẹ́gun Wétò Ṣèwénú tó wà Hall of Dale Idako Kingdom ní ìlú Badagry ni mo wá láti wá bá Kábíyèsí tuntun ṣe àjọyọ̀ lónìí. Ọ̀rẹ́ mi jẹ́ bàbá sí wọn ọ̀dọ́mọ of Igbesa. Mo fi àkókò láti gbàdúrà fún Kábíyèsí tuntun pé adé apẹ́ lórí bàtà sì pẹ̀lẹ́sì. Àwọn kan tí ń ṣe ó ti ń jẹ wọn ayẹ̀wò náà. Lágbó Ọlọ́run ìjókòó tó fẹ́ jókòó sínú kò ní gbóná mọ́. Ìlú á sì tutù mọ́ lára. Àwọn ìlú agbọ́tì òun náà agbọ́tì ìlú. Wàhálà ìrojú kan kò ní ṣẹlẹ̀ sí. Bó ṣe jẹ oyè náà kò ní kábàámọ̀ ní oyè náà. Ilé àrójú ọ̀nà aráyè. Ìlú náà á sì máa tẹ̀síwájú sí. Ìjọba àpapọ̀, ìjọba ìpínlẹ̀, ìjọba ìbílẹ̀. Wọ́n rántí ìlú náà sí dáradára. Kó kí oríire lénìí. Oríire náà yóò tún bá kalẹ̀ o. Kò ní á fi àìsàn lò gbà. Yóò rí jẹ, yóò rí mu. Títí àwọn ọba ẹgbẹ́ ti náwó. Owó onínájú ń bẹ̀ o. Kò ní fi àìsàn fi lò gbà o. Àlàáfíà ló máa jẹ́ fún. The Royal Majesty Samuel Olúṣẹ́gun Wétò JP Hall of Dale Idako Kingdom. Kọ́mọláfẹ́ Bámgbóṣe ti ìlú Àgélété Ìkòyí Ìgbẹ́sà. Mo wá síbí ilé ní láti wá bá ọmọ mi ní ẹni tí ó jọba yìí. Torí àwa pẹ̀lú bàbá yẹn lájijọ́ wa. Àjijọ́ ti ń ṣe baálẹ̀ bọ́ ti pẹ́. Èmi dẹ̀ ní chairman àwọn baálẹ̀ yẹn ní Adó-Odò Ọ̀tà local government. A máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Inú á dẹ̀ wá dùn. Ọlọ́run á dẹ̀ fún ní ẹ̀mí gúngùn àtàláfíà àfi lògbà kò ní ṣiṣẹ́ kò ní ṣèṣe kò ní ṣiṣẹ́. Akínyẹlé Saheed Ọmọbọ́láńlé di olú ọmọ of Igboko-Nla Ìgbẹ̀sà. Àwa bá Kábíyèsí mi ṣe ayẹyẹ oṣù mẹ́ta tí wọ́n dé sórí ìtẹ́ bàbá tó bí wọn, òun la wá ṣe lénìí. Kò sámọ̀ràn rẹpẹtẹ náà bí ó ṣe pé Kábíyèsí mi ti dé ipò àgbà. Àdúrà tí gbogbo wa máa gbà fún wọn ni pé k'Ọlọ́run bá wa darí wọn, kó tukọ̀ lú ìdébi tó lápẹ̀rẹ̀, kó má ṣìṣe. Lẹ́yìn tán di ọba yìí kí lú yìí máa dùn kó máa tòrò ni. Lẹ́yìn tí Kábíyèsí wa débẹ̀ nǹkan mèremère nǹkan ńlá la fẹ́ kó máa wọnú Igboko-Nla yìí wá. Bí ilé ìwé ńlá ní secondary school. A dẹ̀ fẹ́ kí àwọn ìjọba wa wọ́n ti ń try fún wa, wọ́n ti ṣọ̀pọ̀lọpọ̀ ní ìtagbádé yìí. Wọ́n ti ṣọ̀pọ̀lọpọ̀ nǹkan wọ́n túbọ̀ bá wa ṣe sí. Orúkọ tèmi ni Akínyẹlé Saheed Ọmọbọ́láńlé Chief Ọ̀kanlọ́mọ of Igboko-Nla land. Ògúnlọlá Adéwálé Aláwàyè tìlú Àwàyè. A gbàdúrà fún Kábíyèsí tó ń ṣe oṣù mẹ́ta lórí àléébà. A gbàdúrà fún Ọlọ́run jẹ́ kí wọ́n gùn lẹ́mí. Àlàáfíà tó péye. Ìlú yóò túbà yóò fi ṣẹ̀mọ́ Ọlọ́run gbọ́ Ọlọ́run. Àsìkò tí wọ́n dé tí wọ́n jọba sínú ìlú yóò máa lọ síwájú. Ọlọ́run wa ní paola tí wọn kò fi pa ètè tó wà nílẹ̀ wọlá gbàdúrà wọlá kẹrin àwọn alálẹ̀ odò tí wọn láàkólà wọlá buwata ìlàbíláṣí. Alájọ mi láṣẹ kingdom. Àwa síbí fún oṣù ẹ̀ta ní Igboko-Nla olùsádà. Mo gbàdúrà pé kí ó ṣe pẹ́pẹ́pẹ́ lòun ṣe lé àárọ̀ kẹ́mi ẹ̀kọ́ gùn kó ṣàṣeyọrí kí ìlú máa tùbà kó máa túṣẹ́ kí kú máa kí bí eku kẹ́yẹ máa kí bí ẹyẹ kọ́mọ èèyàn kó máa fòun bí ọmọ ènìyàn kí àwọn olórin kan máa ṣiṣẹ́ ìbí kẹ́mi ẹ̀gùn kọrin kése àtẹ̀mí gbogbo àwa Kábíyèsí táwa bí àtẹ̀mí gbogbo àwọn tó wà nínú orí bẹ́ẹ̀ kó ṣe bẹ́ẹ̀.